dá ọ̀run àtayé bẹ́ẹ̀ ṣe tóbi tó, ẹ fi agbára yín hàn láyé gbogbo ọkàn tí ó máa wo fọ́nrán yìí, nínú ìdílé tí wọ́n ti máa wò pàápàá lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́, ẹ rìnrìn agbára. Gbogbo ọkàn tó gbé fóònù rẹ̀ lọ́wọ́ tó sì ń wò ó, tó ń fi ọkàn tẹ̀lé tí ìgbàgbọ́ rẹ̀ sì rọ̀ mọ́ ní kòríta tó ti nílò ọwọ́ Ọlọ́run gangan, lórúkọ Jésù ó yá kó fara hàn níbẹ̀. n tó ta kókó lórí ọ̀rọ̀ rẹ tó rójútùú sí, ẹ̀mí mímọ́ ó yá kó fara hàn níbẹ̀. èyí tó dàbí òkè bí ìṣòro níwájú rẹ tó mọ kí ló ṣe sí, Ọlọ́run nínú agbára ńlá rẹ̀ ó yá kó gbé e mẹ̀. mo sọ lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, àdìtú tí ò yí ọ tí ọmọ bọ́ ṣe tú, ẹ̀mí mímọ́ ó yá kó finá tú lórúkọ Jésù. àánú kó yanjú ẹ̀. lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́ ni mo sọ, àánú kó yanjú ẹ̀. omi tó ń rú gùdùgùdùgùdù nínú ilé rẹ yìí, tọ́ ọ̀mọ̀nà tó gbà tọwọ́ bọ̀, tọ́ ọmọ ibi tó gbé gbà, tọ́ ọ̀mọ̀nà àbáyọ àti kí lọ́ọ́ ṣe sí i, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo sọ. Ọlọ́run ẹ̀mí mímọ́ ó yá kó gbé e mẹ̀. lórúkọ Jésù ó yá kó gbé e mẹ̀. ipá rẹ̀, agbára rẹ̀ ó yanjú ẹ̀. ìkóríta tó wà tó ti kọjá òye rẹ, tọ́ ọmọ kí ló kàn mọ́, ọ̀tí ẹ̀mẹ́ni àbá fọ̀rọ̀ lọ. gbogbo ẹni tó fọ̀rọ̀ lọ, wọ́n tún ti bọ́ gbé jáde, wọ́n ti rò kọjá ibi tó sọmọ. ó wá dàbẹ́ ni pé ó wà disappointed. lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ìjákulẹ̀ tí wọ́n já ọkulẹ̀ yìí, lórúkọ Jésù yá kó dọ̀nà àbáyọ fún ọ. bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ọlọ́run ògo ni forúkọ rẹ. a gbé ọ̀gá Ọlọ́run bàbá wa nínú ìrìn àjò ẹsẹ̀ bíbélì kékeré tá a ti fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run yìí. ẹ̀mí mímọ́ lórúkọ Jésù yá bá wa pàdé. ẹ ṣé torí ipa ẹ ti gbọ́. ẹ̀yin ènìyàn Ọlọ́run, mo wà nínú ìwé Míkà orí 9 ẹsẹ̀ 9. ó sọ gbólóhùn 3 kan níbẹ̀. ó ní a ti fi hàn ọ́ ìwọ ènìyàn ohun tí Ọlọ́run fẹ́ àti tó ń béèrè lọ́wọ́ rẹ. ẹ gbọ́ kí ni Ọlọ́run fẹ́, kí ló ń béèrè lọ́wọ́ rẹ, kí ló ń béèrè lọ́wọ́ mi, kí ló ń béèrè lọ́wọ́ gbogbo wa. ó ní bí kò ṣe kó fẹ́ òtítọ́, kó fẹ́ àánú, kó o sì rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú Olúwa Ọlọ́run rẹ. ó ní kó o fẹ́ àánú láàrin ìwà àtọmọnìkejì rẹ. ó ní kó o fẹ́ àánú gẹ́gẹ́ bí ipò tó dìmú ní ìlú, bí ààrẹ, bí sẹ́nítọ̀, bí mínísítà tàbí ọ́nọ́rẹ́bù, bí gọ́fúnà nípínlẹ̀, bí kọmíṣánná, bí kánsílọ̀ ládùúgbò, àbí bí local government chairman, àbí bí olórí ilé, bí olórí agbègbè, bí ọkọ sí aya tàbí ìyàwó sí ọkọ, tàbí ọmọ sí òbí, àbí láàrin ọmọ sí ara wọn. ó ní kó o fẹ́ àánú láàrin ẹnìkíní sí ẹnìkejì. ó ní kó o gbé òtítọ́ lọ́wọ́, kó o ṣe òtítọ́, kí o fi òtítọ́ bá arákùnrin rẹ lò, kó o fi òtítọ́ bá arábìnrin rẹ lò, kí o fi òtítọ́ bá ọ̀rẹ́ rẹ lò, kí o fi òtítọ́ bá ẹbí rẹ lò, níbí tàbí lọ́hùn. ẹni tẹ́jọ wà papọ̀, tẹ́jọ dasẹ́pọ̀, tẹ́jọ ń ṣe ohun gbogbo papọ̀. ó ní ká ẹ gbé òtítọ́ sókè, torí Bíbélì sọ wípé òtítọ́ ní gbé orílẹ̀-èdè lékè, ṣùgbọ́n ẹ̀gàn ní já orílẹ̀-èdè kulẹ̀. lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo sọ, ìrètí ń bẹ nínú òdodo. lórúkọ Jésù wàá rí gbà. Ọlọ́run sọ ní nǹkan tó ń fẹ́ lọ́wọ́ rẹ nìyẹn. bó bá rú ẹbọ, kò fẹ́ ẹbọ ló sọ. ògbọ́n tí ìwé Mátíù sọ ni orí 9 ẹsẹ̀ 13. ó ní ẹ lọ kọ́ bí a ti mọ èyí sí. òtítọ́ ni àánú ni mo fẹ́, kì í ṣe ẹbọ. bó o rú ẹbọ, ó lóun ò fẹ́ ẹbọ, bí kò ṣe kó o ṣe àánú. bó o ṣe ètùtù, ó lóun ò fẹ́ ètùtù, bí kò ṣe kó o ṣe àánú. nítorí ẹni tó bá ṣe àánú yóò rí àánú gbà. ẹni tó bá ṣe àánú yóò, ó ti sọ, ó ní àánú lòun fẹ́ látọwọ́ rẹ. ẹlẹ́ẹ̀kẹta ni bí kò ṣe kó o rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú Olúwa Ọlọ́run rẹ. má gbéraga, má gbéra rẹ sókè, má sọra rẹ dọlọ́run, má sọra rẹ di bí ò bá sí ìwọ kò lè sí òun, má fira rẹ wé bí ò bá sí ìwọ kò lè sí ẹlòmíì, má fọ́ sọ̀yà lórí ara rẹ. Ọlọ́run ló ní ẹ̀mí rẹ. Ọlọ́run ló ní ẹ̀mí rẹ. tó bá wù ó lè mú kúrò kásìkò tó ṣèlérí rẹ tó bá wù ó lè mú kúrò. òun fọwọ́ sọ̀yà pé ó jẹ́wọ́ bó o ṣe jẹ́ fún. báwo lo ṣe jẹ́? só o mọ́ra rẹ ni? o mọ̀ pé rúpẹ̀ ni ọ́? o mọ̀ pé rúpẹ̀ ni ọ́? bí wọ́n bá lọ fẹ́ jẹ́wọ́ bó o ṣe jẹ́ fún, Ọlọ́run fúnra ara rẹ̀ náà sì jẹ́wọ́ bí wọ́n gangan ṣe jẹ́ fún ọ. yóò fi bó o ṣe jẹ́ hàn ọ́. báwo wá lọ ṣe jẹ́? a ní kó padà sí rúpẹ̀ kákòókò tó dá fún òtótó. erùpẹ̀ ní ọ̀. ìdí ilé ńkọ́? ṣé erùpẹ̀ wa lè gbéraga sí ẹni tó ń rìn lórí rẹ̀, sí ẹni tó ń tẹ̀ ẹ́ mọ́lẹ̀ kọjá lọ kọjá bọ̀? má gbéraga, rìn ní ìrẹ̀lẹ̀
pẹ̀lú Olúwa Ọlọ́run rẹ. Òun ló mọ àṣírí rẹ, ló mọ̀ pé erùpẹ̀ ni ọ́. Tẹríba níwájú rẹ̀, fi ọkàn ìrẹ̀lẹ̀ bá rìn, yóò sì ṣe ọ́ lógo, yóò sì ṣe ọ́ lógo, yóò sì ṣe ọ́ lógo. Ògbọ́n tí Bíbélì sọ ni, ó ní ènìyàn lè bá ẹlẹ́dàá rẹ̀ jà bí? Àpáàdì nínú àwọn àpáàdì, erùpẹ̀ lásán ni ọ́. Jọ̀wọ́ ló fẹ́ bá Olúwa ṣọ̀tá dà? Jésù ń pè ọ́, òun ni ẹlẹ́dàá rẹ, òun ni Olúwa rẹ, òun ló gòkèrè ọ̀run láti lọ ṣìpẹ̀ fún ọ, kó lè bá bọ́ lọ́wọ́ ìgbèkùn ayérayé, àti kó lè bá bọ́ lọ́wọ́ ọ̀run àpáàdì àti náà jó òkú. Padà sọ́dọ̀ rẹ̀, yóò sì dára fún ọ. Ó ti sọ nǹkan mẹ́ta tó fẹ́. Tó bá ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta yìí, o ti súnmọ́ ìjọba Ọlọ́run, o ti súnmọ́ ìgbàlà ọkàn rẹ. Oore ọ̀fẹ́ ló kù lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí, oore ọ̀fẹ́ ló kù. Gbìyànjú mú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí ìwé Míkà sọ, iṣẹ́ orí 6 ẹsẹ̀ 8, ṣiṣẹ́ lórí mẹ́tẹ̀ẹ̀ta, ó sì rọ́wọ́ agbára rẹ̀. Àánú pípé yóò sì fọhùn fún ọ, yóò sì dára fún ọ. Gba Jésù lólúwa àti olùgbàlà rẹ, ó sì rọ́wọ́ agbára rẹ̀. Yóò jẹ́wọ́ Ọlọ́run fún ọ, yóò sì ṣàtìlẹ́yìn tó pé fún ọ. Ó yá jájọ gbàdúrà yìí. Ọlọ́run bàbá, ọmọ àtẹ̀mí mímọ́, ìwọ lẹlẹ́dàá mi, ìwọ lọlọ́run mi. Ní koríta tí ènìyàn ti ń fìjì jà mí, Jésù tí mo fayé mi fún, dìde ìgbènijà fáyé mi. Ó yá sọ fọ́lọ́run bẹ́ẹ̀. Orúkọ Jésù, Ọlọ́run bàbá, ọmọ àtẹ̀mí mímọ́, ní koríta tí ènìyàn ti ń fìjì jà mí, jẹ́wọ́ agbára rẹ lórí ayé mi. Tẹ ìjì náà lórí, bá pa ìjì lẹ́nu mọ́. Gbé ìjì mi káyé mi ó lè dòmìnira. Jésù Olúwa wa, àmín. Játúnjọ sọ lẹ́ẹ̀kejì. Ọlọ́run mi, ní koríta táwọn ènìyàn ti ń fọwọ́ sọ̀yà páwọn ó fàyè hàn mí, Ọlọ́run fagbára rẹ hàn lórí ọ̀rọ̀ mi. Káìkún wọn má bàa fàyè hàn mí, kẹ́ni fẹ́ fàyè hàn mí ó lè gbọ̀nà ọ̀run lọ. Ó yá gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, Ọlọ́run ẹ̀mí mímọ́, ní koríta táwọn ènìyàn ti ń fọwọ́ sọ̀yà páwọn ó fàyè hàn mí, ìwọ Ọlọ́run ìpè àti májẹ̀mú, ìwọ ló lágbára lórí ẹ̀mí ènìyàn. Ẹni fẹ́ fàyè hàn mí, Ọlọ́run fọ̀nà ọ̀run hàn, Ọlọ́run fọ̀nà ọ̀run hàn, Ọlọ́run fọ̀nà ọ̀run hàn, Ọlọ́run fọ̀nà ọ̀run hàn, Ọlọ́run fọ̀nà ọ̀run hàn. Kó tó àkókò tó dápò òun ó fàyè hàn mí, ẹ̀mí mímọ́ ẹ fọ̀nà ọ̀run hàn. Ẹ̀yin ọ̀run ẹ mú un lọ, ẹ ṣílẹ̀kùn ibojì fún, ẹ dìde fún ìgbèníjà mi. Ọlọ́run gbọ́ àdúrà. Jésù Olúwa wa, àmín. Ìwọ ènìyàn Ọlọ́run gbọ́ eléyìí. Mo sọ lórúkọ Bàbá, tọmọ, tẹ̀mí mímọ́. Àṣẹ tó ṣí ilẹ̀kùn ọjọ́ òní lórúkọ Jésù, ó yá kó já ayé rẹ gbà. Lọ́wọ́ aninilára tó gbé ayé rẹ hánu, lọ́wọ́ ọ̀tá àfọkànṣe, lọ́wọ́ ọ̀tá ìpìlẹ̀, lọ́wọ́ ọ̀rẹ́ tó dọ̀tá, lọ́wọ́ àjòjì ọ̀tá tó dé lọ́sàn gangan, lọ́wọ́ ẹni tí wọ́n ta ayé rẹ fún, lọ́wọ́ ẹni tí wọ́n gbé iṣẹ́ ayé rẹ fún, àti lọ́wọ́ ẹni tí wọ́n fi ọ̀rọ̀ rẹ lọ̀, lọ́wọ́ ẹni tí wọ́n gbà síṣẹ́ wípé kó máa bójútó ọ̀rọ̀ rẹ. Ẹni tó nípa àtagbára lọ́wọ́, òun náà lọ́lọ́run atónígbà. Ó yá kó já ọ gbà. Ìtúsílẹ̀ tó péye lórúkọ Jésù, ìwọ ènìyàn yìí lọ rí gbà. Àánú tó tóbi lórúkọ Jésù, ìwọ ìránṣẹ́ yìí lọ rí àánú gbà. A tú ọ sílẹ̀ lórúkọ Ọlọ́run Bàbá, a tú ọ sílẹ̀ lórúkọ ọmọ rẹ̀, a tú ọ sílẹ̀ nípa agbára ẹ̀mí mímọ́. Ìtúsílẹ̀ kó wà lórí ọ̀rọ̀ rẹ. Àánú wá ayé rẹ rí lórúkọ Jésù. Àánú wá ayé rẹ rí lórúkọ Jésù. Àánú wá ayé rẹ rí. Ìjì tó lòun ó gbẹ̀mí rẹ yìí lórúkọ Jésù, Ọlọ́run pa ìjì lẹ́nu mọ́. Òun ló pa ìjì lẹ́nu mọ́ lórí òkun lọ́jọ́sí. Lórúkọ Bàbá, tọmọ, tẹ̀mí mímọ́, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ yóò pa ìjì lẹ́nu mọ́ lórí ọ̀rọ̀ ayé rẹ. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì yóò pa ìjì lẹ́nu mọ́ lórí ọ̀rọ̀ rẹ. Àánú tú ọ sílẹ̀, aṣọ ọ dòmìnira. Ó ti rí bẹ́ẹ̀ o. Ògo ni forúkọ ńlá Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi la gba àdúrà. Àmín lórúkọ Jésù. Orúkọ tèmi ni Daniel Ọláyíwọlá Túnníṣe. God bless you.